brother mi mo fẹ́ kó fi ara balẹ̀ kó gbọ́ mi dáadáa brother Akadiski ló ń sọ̀rọ̀ follow ayẹlẹ mi I like you Múlẹ̀ Ológun Dúdú Akéwì and I respect you mo tún ṣe bá lẹ́ẹ̀kan sí o Múlẹ̀ mo fẹ́ jọ kó jọ ẹ̀dá tó bá wà nílé ayé mú kan sọ ní omi ìmọ̀ Yorùbá sọ dáadáa o tí ò bá kí ń bẹ̀rù Ọlọ́run kankan ẹ̀dá yẹn ń ṣèyàn gidi ilé ayé tí gbogbo wa wà yìí ó dangerous gan ó delicate ó dẹ̀ dangerous Múlẹ̀ Ológun Dúdú mo like bó ṣe ń mú ọ̀rọ̀ gọ́vnà wa lẹ́kọ̀ọ́ Lagos State gọ́vnà Sanwó-Olú tó ṣe ń mú pọ̀ mọ́ ọ̀rọ̀ bàbá Ìjẹ̀ṣà igi mú yàtọ̀ sórí náà Kúnlé igi mú yàtọ̀ sórí iṣẹ́ governor of any state kò ń ṣẹgbẹ́ ẹnikẹ́ni nínú state yẹn at that time tó bá wà lórí oyè yẹn mo dẹ̀ like ìwọ Kúnlé Ológun Dúdú brother mi mo tún ṣe bá ọ mo láì bó ṣe ń kó gọ́vnà Sanwó-Olú òun dárúkọ ẹ̀ pa ọmọ bàbá Ìjẹ̀ṣà bàbá Ìjẹ̀ṣà is a comedian tó bá wá láti ìlú yín ẹ mọ bẹ tí máa jà fún yàn náà you don't compare bàbá Ìjẹ̀ṣà with governor of Lagos State or any governor of anywhere bàbá Ìjẹ̀ṣà is nowhere to be found níbi tí àwọn governors wà náà Kúnlé ló dé tó wá ń pe governor Lagos State ṣé governor Lagos State kò ní nǹkan tó máa ṣe lẹ́kọ̀ọ́ ni o mọ wàhálà tó wà níwájú governor of Lagos State ni kí governor Sanwó-Olú máa kó tó gba oyè Èkó ti bàjẹ́ gan it's not his fault but party ẹ̀ ni nǹkan tá a ṣe ń da gbogbo blame yẹn tá a ṣe ń dalé lórí nìyẹn Kúnlé Ológun Dúdú wá ń sọ pé gọ́vnà Sanwó-Olú sọ pé òun máa fún bàbá Ìjẹ̀ṣà 10 years síbó ló ti gbọ́ yẹn ó kàwé náà kò sẹ́ni kankan tó lè dájọ́ ẹ̀wọ̀n fún bàbá Ìjẹ̀ṣà láì jẹ́ pé court sentence ẹ̀ kí gọ́vnà yẹn kó lópo ẹ̀ gan tí adájọ́ yẹn bá jókòó gidigba and nǹkan ẹ̀ṣẹ̀ tí bàbá Ìjẹ̀ṣà tó wù kò deserve 10 years báwo ni governor of Lagos State governor Sanwó-Olú màmá jókòó sọ pé ṣé kèsì bàbá Ìjẹ̀ṣà ó bring governor yẹn down ó bring governor wa down Kúnlé Ológun Dúdú it's not good you bring Lagos State governor down torí pé ó jẹ́ akéwì ó jẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀ ìjọba lọ ní ọkọ̀ everybody èmóhùn ló ń pariwo ẹ kọ́pì bàbá Ìjẹ̀ṣà lẹ̀ o kọ́pì bàbá Ìjẹ̀ṣà lẹ̀ o ẹ̀yin ò ṣe lọ́gbà bàbá Ìjẹ̀ṣà lẹ̀ Kúnlé Ológun Dúdú ẹ̀ ṣe lọ́gbà bàbá Ìjẹ̀ṣà lẹ̀ àwọn Nigerians kì í appreciate àwọn leaders wa kì í appreciate àwọn leaders wa tó wáyé pé Britain jẹ́ ní sọ fún ẹ gbogbo yín tẹ́ wá ń lù yìí Kúnlé Ológun Dúdú kò gbọ́ dáadáa tí ọlọ́pàá ò bá parí investigation wọn ò lè fi anybody sílẹ̀ and moreover ọ̀gá ọlọ́pàá ló yẹ kó bá sọ̀rọ̀ kìdẹ́ ń ṣe pé bó ṣe ń bú gbogbo wọn yẹn àti gómìnà àti ọ̀gá ọlọ́pàá Odùmọ̀ṣù Akeem Odùmọ̀ṣù and worst in case bàbá Ìbàdàn ní tẹ́ ẹ̀ bá mọ̀ ẹ̀gbọ́n mi ibi tó bá gbà lára ẹ̀ kò wá bìkan dárí ẹ̀ṣẹ̀ mi jì mí o
wọ́n ṣàlàyé fún ẹni o Kúnlé Ológun Dúdú kàn máa kéèsì wà lọ́wọ́ ọlọ́pàá ni àwọn náà dẹ̀ investigate wọ́n máa investigate gbogbo ìlú ni kò sí ẹ̀yin kan máa ń take ọ̀rọ̀ for anything ẹ máa bújọba ẹ máa sọ̀rọ̀ tó o bá parí investigation wọn ò lè fi Bàbá Ìjẹ̀ṣà sílẹ̀ because ó commit crime yẹn ni ó commit crime yẹn kí lè wá ń rope Governor Sanwó-Olú wọn yẹn oníkọ́ ọkọ̀ fún 10 years ṣé Governor Sanwó-Olú ò níṣẹ́ ni Kúnlé Ológun Dúdú ó ń bring Lagos State Governor ó ń bring it down já búgì díẹ̀ Ojigbagbedu please my brother kódà ẹ máa gbé fọ́tò Bàbá Ìjẹ̀ṣà ẹ gbé pa pẹ̀lú gómìnà ẹ kàn ń da gbogbo ẹ̀rú lórí social media ẹ gbé fọ́tò èèyàn gidi èèyàn pàtàkì ẹ gbé àwọn èèyàn yamayama àwọn èèyàn jákujáku ẹ gbé wọn pọ̀ sórí mídíà gómìnà ìlú tí wọ́n wà yẹn can you compare it with any comedian in your state tó mi mọ state tó wà Ológun Dúdú mo mọ state tó wà so mi lè sọ much tó yẹ torí náà èèyàn mi jọ̀ọ́ ever compare Lagos State Governor pẹ̀lú Bàbá Ìjẹ̀ṣà again please tẹ́ bá fẹ́ bá gómìnà sọ̀rọ̀ láyé ọ̀tọ̀ ẹ bá wọn jà láyé ọ̀tọ̀ ìsàlá o tẹ́ bá fẹ́ bá ọlọ́pàá jà ẹ bá ọlọ́pàá jà láyé ọ̀tọ̀ gbogbo ọ̀rọ̀ tí wọ́n gan sọ Kúnlé Ológun Dúdú ẹ jẹ́ kó ní respect fọlọ́pàá Nàìjíríà wọ́n á wọ police station ẹ̀rẹ́ ń jà fúnlẹ̀ Yorùbá Ológun Dúdú wọ́n á wọ police station wọ́n lọ ń lọ ọlọ́pàá wọ́n lọ ń dá police station rú wọ́n ń fọ́ mọ́tò wọn wọ́n ń fọ́ everything nílùú tó lófin tó lọ́ba kí ni àwa gan fi yàtọ̀ sí àwọn ìjọba tí ẹ̀ ń bájà nígbà tẹ́ ẹ̀ ń ná ọlọ́pàá with government uniform ẹ̀ mọ meaning uniform yẹn ni ìwọ́dẹ̀ rí Kúnlé Ológun Dúdú wà in position láti máa kéwì fún àwọn aráàlú kọ́yé ná ọlọ́pàá mọ́ ẹ̀ ń lé àwọn ọlọ́pàá lóró ni o gbogbo yín tẹ̀ ń lé àwọn ọlọ́pàá lóró ni o please Kúnlé Ológun Dúdú jọ ẹ mú ọ̀rọ̀ gómìnà Lagos State kúrò ní ọ̀rọ̀ Bàbá Ìjẹ̀ṣà that's the only thing tí fẹ́ tọrọ lọ́wọ́ ẹ please má pa gómìnà Lagos State Bàbá Ìjẹ̀ṣà who is Bàbá Ìjẹ̀ṣà to Lagos State governor Ológun Dúdú kò dá o it's not good ẹ máa mú àwọn òṣèré àwọn onítíátà nǹkan ọ̀kan ẹ máa pa wọ́n pọ̀ pẹ̀lú ìjọba ẹ máa pa wọ́n pọ̀ pẹ̀lú àwọn ọba wọ́n yàtọ̀ náà aláwọn bá fún yàn lágbára kó máa ṣe dẹ́dẹ́ o ilé ẹ̀ mo gbọ́ máa play díẹ̀ fún ẹ nínú kéwì tó ké pé kọ́ lọ bèèrè lọ́wọ́ ẹ sábà kọ́ lọ yẹ torí pé mi náà sọ̀rọ̀ kò sẹ́ tó lè bá gómìnà ẹ̀ fà kò sí fẹ́ play ọ̀rẹ́ fún ẹni o Ológun Dúdú please ẹ̀gbọ́n mi ẹ bá kó gómìnà Lagos State pẹ̀lú ó fẹ́ fún Bàbá Ìjẹ̀ṣà 10 years oníkọ́ jẹ́ lọ́lẹ́ Bàbá Ìjẹ̀ṣà 10 kò níṣẹ́ ni Ológun Dúdú sọ̀rọ̀ bó gómìnà Lagos State oníṣẹ́ ni oníṣẹ́ náà tó máa ní kọ́ lọ jókòó kọ́ fún Bàbá Ìjẹ̀ṣà ṣé bó kàwé kiri rẹ̀ ò dá o kò dá. Bùkún mi lórúkọ ọmọ tí. mo fẹ́ kó gbọ́ nǹkan tó fi sọ̀rọ̀ ń bí
ó mọ̀ pé follow ẹ lèmi náà. I follow you and I like you. Ológun dúdú. Kò dáa rárá. Please, ẹ yọ gómìnà wa kúrò nínú ọ̀rọ̀. wọ́n ní bàbá Ìjẹ̀ṣà dó lóyún. Bùkúnmi ọmọ àbúrò princess ni. Yẹ́misí Yétúndé Yẹ́misí Yétúndé nìyá ọmọ náà ń jẹ́ ológun tó ti rí wúlẹ̀ ọ̀rọ̀. I trust you, sir. Olórí burúkú bíi princess nìyá ọmọ tí wọ́n ń sọ̀rọ̀ rẹ̀ yìí. Bùkúnmi tí wọ́n ń wí àjọṣẹ̀ ló bí òun fún o. Àjọṣẹ̀ gan ọmọ wípé wọ́n ti kó ọmọ sí wàhálà. Sínú ẹgbẹ́ bàbá Ìjẹ̀ṣà náà. Ọmọ èkejì tí Yétúndé àbúrò princess bí tóun pẹ̀lú wọn jọ ń gbé nílé princess. Ẹlòmíì. It's not good. Kò dá o, brother mi, it's not good. Please, nǹkan kan ti fẹ́ tọrọ lọ́wọ́ ẹ nìyẹn. Ló tún bí ọmọ òun fún. Mo fẹ́ tọrọ ẹ̀. Ìyẹn jẹ́ Bùsáyọ̀ ni. Mr. Johnson ló ní ọmọ náà lọ́tọ̀. Àbí ọlọ́pàá. Ìyá kan bàbá kan ló bí Yéndé. Ó yẹ kí wọ́n máa fún ọlọ́pàá ní information ni. Kẹ́ ẹ lè mọ̀ páyé wọn ti bàjẹ́ tó. Ẹ rántí ìgbà tá a ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ọ̀rọ̀. Ọ̀tọ̀ lórúkọ tí princess bí gbé kéṣì ọ̀hún jáde. Kí wọ́n tó wá rí orúkọ bẹ́ẹ̀ kọ́ ló ń jẹ́. Adékanyè Adékanyà ló kọ́kọ́ gbé jáde. Gbogbo ẹ̀yin atafàsókè yìí ló borí àṣírí yìí bọ̀ wá hàn. Gbogbo ẹ̀yin lẹ wà ń bẹ̀ ẹ̀ mọ mọ́ ẹ̀ mọ everything. Dámilọ́lá Adékọ̀yà ní princess ń jẹ́. Mafia radio la wa. Ìlàjẹ ni màmá ẹ̀. Ìjẹ̀bú ni bàbá tó bí lọ́mọ. Wẹ́gbó street. Ìyànà tó ń bẹ níwájú ilé epo. Àńdò ní wàyà ló ń gbé. Da orúkọ princess afẹ́fẹ́ ti fẹ́ àti rídìí adìyẹ. Ẹ̀mẹ́ni tí jólógun dúdú ni. Ẹ lè fẹ́ bá princess sọ̀rọ̀. Àmọ́ ọwọ́ gan jura ẹ lọ ológun dúdú. Èmi àkádìsíkì mo mọ̀ ẹ́ jura ẹ lọ. Òun ló bí Bùkúnmi. Táwọn ará àdúgbò ń dó síra wọn. Yéndé gan ọmọ méjì bàbá méjì ni. Ọmọ ìyá lòun àti princess wọ́n jọ ń gbé ni. Òun tí ìyá bá gbọ̀n. Ọjọ́ kejìlá tí princess ṣègbéyàwó. Like mother like daughter. Ló ń pẹ̀lú ọkọ̀ gbéra wọn lọ sí kóòtù tí wọ́n Bàbá Ìjẹ̀ṣà deserve it. Ó deserve any punishment tí wọ́n bá fún Bàbá Ìjẹ̀ṣà. Bàbá Ìjẹ̀ṣà deserve any punishment tí wọ́n bá fún because olè olójú kòkòrò ni. Àwọn ọ̀dájú ló máa ń ṣe bẹ́ẹ̀. Wọ́n bá ti wà níwájú kámẹ́rà. Wọ́n máa fi pé àwọn ṣèyàn ológun dúdú Kúnlé ológun dúdú Akéwì ìwọ ni mo bá wo àwọn tí wọ́n ń support wọ́n ń ṣèyàn ọmọ burúkú ló pọ̀ jù nínú wọn ọ̀rọ̀ wọn díẹ̀ ló fi yàtọ̀ sáwọn onífújì díẹ̀ ló fi yàtọ̀ wọn náà rí àwọn òṣèré ni eré ìwúlọ́ ṣe tó ń kọ́yàn lọ́gbọ́n. ẹ̀dá rẹ́kọ̀dù mi tún ti dé o. kò sí. ọ̀rọ̀ bàbá Ìjẹ̀ṣà ẹlẹ́ẹ̀kẹta rèé ẹ̀fọ́ mi oníranú ká ni lọ́rùn wọ́n lẹ̀. látòrí àwọn bàbá wọn wálẹ̀. àṣírí yín ṣáà ń tú ni ẹ̀dá sọ lójoojúmọ́. díẹ̀ fún ẹ. Bùkúnmi lórúkọ ọmọ tí wọ́n ní bàbá Ìjẹ̀ṣà gbogbo ẹ̀ ló wà lọ́wọ́ wa. Bùkúnmi ọmọ Ó pé àbúrò kó láwa ń gbé. princess ni. gbogbo ẹ̀ la gbọ́ gbogbo ẹ̀ Èkó làwọn ń jẹ́ gbé ológun dúdú ti rí húlẹ̀húlẹ̀ ọ̀rọ̀. gbogbo ẹ̀ la mọ̀. ló ti yẹ so please. níyà ọmọ tí wọ́n ń sọ̀rọ̀ rẹ̀ yìí Bùkúnmi tí wọ́n ń wí àjọṣẹ̀ ló bí òun fún o. àjọṣẹ̀ gan ọmọ wípé wọ́n ti kó ọmọ sí wàhálà. àwa ò ní láti tú dá sí mọ́. ọmọ èkejì tí Yétúndé àbúrò princess bí. ni mò ń bẹ́ẹ̀ sọ̀rọ̀ lóun fún pẹ̀lú wọn jọ ń gbé nílé princess. please ẹlòmíì ló tún bí ọmọ òun fún. má ìyẹn ń jẹ́ Bùsáyọ̀ ni. irú pọ̀ mọ́ Mr. ṣàpà please má pa irú pọ̀ mọ́ ṣàpà. kan bàbá kan ló bí Yéndé Rárá. àti princess kẹ́ ẹ lè mọ̀ páyé wọn ti bàjẹ́ gbogbo tó. ilé tó ń sọ ìkọ̀kan wa ẹ rántí ìgbà tá a ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ọ̀rọ̀. gbogbo wọn wọ́n náà mọ̀ ọ̀tọ̀ lórúkọ tí princess fi gbé kéṣì ọ̀hún jáde. wọ́n náà rí àṣírí ló tù. kí wọ́n tó wá rí porúkọ bẹ́ẹ̀ kọ́ ló ń jẹ́. tí wọ́n náà ti gbọ́ Adékanyè Adékanyà ló kọ́kọ́ gbé gbogbo jáde. clean wọn ṣọmọ gidi gbogbo ẹ̀yin atafàsókè yìí ló borí àṣírí yín ń bọ̀ wá hàn. 80% nínú wọn ṣọmọ gidi. àṣírí ti tú. wáyé tẹ́ wọn máa ń gbé wọn Dámilọ́lá pọ̀ pẹ̀lú Adékọ̀yà governor of Lagos state ní princess ń of jẹ́. governor of Oyo state of Ìlàjẹ governor ni màmá
Ìjẹ̀bú ni bàbá tó bí lọ́mọ. whatever Ifẹ̀. Wẹ́gbó street. It's not good. Ìyànà tó ń bẹ níwájú ilé epo àádọ́ níwáyà ló ń gbé. Princess afẹ́fẹ́ ti dá àti rídìí adìyẹ. Ẹ̀mẹ́ni tí jólógun dúdú ni. Bàbá o. Ẹ lè fẹ́ bá princess sọ̀rọ̀. Tó bá yá n ó fún yín ní nọ́mbà láyé ọ̀tọ̀. Ẹ má gbàgbé. Yéndé àbúrò princess. Òun ló bí bùkún mi. Táwọn ará àdúgbò ń dó síra wọn. Bọ̀mọ́ bàbá Ìjẹ̀ṣà ọmọ méjì bàbá méjì ni. Ọmọ ìyá lòun àti princess wọ́n jọ ń gbé ni. Òwú tí ìyá bá gbọ̀n. Tí ò sí ìmọ̀ bí ìlú tìlú ò tí rọgbọ tí ò sí iná tí ọ̀nà ò dá. Ṣé ọ̀rọ̀ bàbá Ìjẹ̀ṣà ló máa jókòó tí ló máa ní kó máa come on man. Ṣé ìráyè princess lóde? Ẹ jẹ́ ká máa ṣe bó bá ṣe bí ó ṣe yẹ kó rí please. Bàbá ti fẹ́ tọrọ lọ́wọ́ ẹ̀ nìyẹn o. Ìràwọ̀ rẹ ti wò mo fẹ́ kó gbọ́ bí tó ti sọ̀rọ̀ sí gómìnà wa. Ọwọ́ fẹ́ fọ̀rọ̀ bàbá Ìjẹ̀ṣà padà sáyé. Bàbá Ìjẹ̀ṣà báwo. Apọ̀mọlẹ́kúnjayé ni ọ́. Ó wá sí London ńgbà kan ìsọkúsọ ló ń sọ lórí rédíò. Oníjàgídíjà kan. Lórí show Àbíkàdé níjọ́ náà. Wèrè gan ni bàbá Ìjẹ̀ṣà. Mi ò mọ nítorí lára ẹni tó kó rẹ̀ ń rùn. Ẹ mọ̀ pé ìdí tí mo ní ìfàsíwà lórí ẹ̀. Ìyábọ̀ Òjó. Ológun dúdú ń bọ̀ wá kí ọ. Tó bá ń sọ̀rọ̀ tí gbogbo wọn yìí kò sí nǹkan tó bá nínú ẹ̀. But please ológun dúdú mo lè gba nǹkan tì lọ́wọ́ ẹ o. Please má dárúkọ gómìnà of Lagos State pẹ̀lú bàbá Ìjẹ̀ṣà mọ́. Kò sí èyí tó kan gómìnà bẹ́ẹ̀ ọlọ́pàá ló ní case. Talk to the police. Lọ bá àwọn ọlọ́pàá sọ̀rọ̀. Information tó bá ní èyàn fún ọlọ́pàá nǹkan tó lè help bàbá Ìjẹ̀ṣà nìyẹn. Iye kẹ máa bú ọlọ́pàá kẹ máa bú police kẹ ò ń bú ọ̀gá ọlọ́pàá Lagos State. Wá láti ibi tó wà kó wá gba bàbá Ìjẹ̀ṣà lẹ̀ náà. You can't. O lè wá láti ilé ológun dúdú. Ìyẹn sọ fún ẹ pé ẹ̀yin láti máa pẹ̀tù sọ̀rọ̀ ni. Má bú ọlọ́pàá mọ́ ológun dúdú mi tẹ̀ fẹ́ kí àgbàlagbà yẹn àgbà ọ̀jẹ̀ akéwì yẹn mo dẹ̀ fẹ́ kó lọ bring ara ẹ̀ low sí level kan sí level bàbá Ìjẹ̀ṣà jẹ́ kí bàbá Ìjẹ̀ṣà máa tẹ̀síwọ́n máa sọ̀rọ̀ bàbá Ìjẹ̀ṣà sọ̀rọ̀ ẹ̀. Don't insult Lagos State Governor and don't insult the ọ̀gá ọlọ́pàá because it's not good. It's not good. Máa jẹ́ kó kí àwọn èèyàn kí wọ́n rí. Ayẹ̀kọ́ rí ní gbogbo bí o ṣe sọ. Jẹ́ ká ṣe wà. Àwọn lesbian ló lọ bá ọ̀gá ọlọ́pàá ni wọ́n lọ rí gómìnà ìpínlẹ̀ Èkó pé kí wọ́n pa bàbá Ìjẹ̀ṣà. Báwo lọ ṣe máa lọ bọ́ ọ̀gá ọlọ́pàá Kúnlé ológun dúdú? Sanwó-Olú tó sorí bí àgbọn ṣòfò ọmọ àlè. Ó kàwé náà àgbàlagbà ní ẹ̀ náà. Ó lérí pé bàbá Ìjẹ̀ṣà báwo lọ máa lọ bọ́ ọ̀gá ọlọ́pàá pé kó pa Kúnlé kó pa bàbá Ìjẹ̀ṣà? Wọ́n ti gbàgbé pé olóṣèlú làwọn. Wo gómìnà wa náà. Bàbá yín tó máa wòdì ẹ lọ béèrè ẹni tí gbogbo yẹn ń sọ̀rọ̀ sí gómìnà. Ẹ ti yàn mọ́lé lórí ẹjọ́ tó yẹ kí wọ́n gba béèlì ẹ̀. Láti bí oṣù kan ó sì wà látìmọ́lé. Táwọn kóòtù bá padà sẹ́nu iṣẹ́ títí oṣù mẹ́fà ń kọ́. Sẹ́ni tẹ́ ẹ fẹ̀sùn kó sì wà látìmọ́lé nù. Lórí Sanwó-Olú bá kú tí ọ̀bá mọ̀ òfin. Sọ́pọ̀nù tún lọ lórí ọlọ́pàá ìpínlẹ̀ Èkó ni. Sọ́yẹ́ kí wọ́n ti yàn mọ́lé ju odidi ọjọ́ kan lọ. Àbáṣàlápè lórí burúkú lọ́jọ́ sí. Ti Sanwó-Olú èyí tún sára ọ̀tọ̀. Sanwó-Olú mẹ́rà pa ni. Agbákejì bàbá Ìjẹ̀ṣà ló jáde tó lórí ọlọ́pàá pè mí. Wọ́n pè mí láti ìlú Àbújá. Mo nítorí pé wọ́n rí tẹlifóònù mi ni. Mo nítorí kó ṣeé ṣe ẹni fẹ́ tì mí mọ́lé ẹ sì lè fẹ́ pè mí lẹ́jọ́ lọ́jọ́ kí tẹlifóònù nọ́mbà ó wà ń bẹ̀. Àkíkà kábíyèsí ológun dúdú. Ọ̀rọ̀ bàbá Ìjẹ̀ṣà ó ti ń lọ síbi tí ó ti di wàhálà tí ó dìjà tí ó dájú. Ọ̀gá ọlọ́pàá ìpínlẹ̀ Èkó Ọ̀gbẹ́ni Adéjùmọ̀ ọ̀rọ̀ bàbá Ìjẹ̀ṣà ti di taráàlú ẹ̀ sọ́ra. Kò sí kankan táráàlú lè ṣe sí. Ẹ̀ sọ́ra kó tó di sápàjọba ò ní ká. Yóò yé wọn lọ́la. Ológun dúdú mo wà nígboro mo mọ táráyé ń sọ. Ọ̀gá ọlọ́pàá ẹ̀yin ọlọ́pàá ìpínlẹ̀ Èkó lọ́dúnwá bá sí yín lójú ẹ̀mí ni ẹ rí gbógun abẹ́lé lẹ̀ ń fà. Wọ́n dẹ̀ lójú máṣáláì police station àwọn ọmọ àlè. Ẹ fi bàbá Ìjẹ̀ṣà sílẹ̀ o Sanwó-Olú o lè. Ẹ fi bàbá Ìjẹ̀ṣà sílẹ̀ o Àbíkẹ́ Dábírì o lè. Ẹ
fi bàbá Ìjẹ̀ṣà sílẹ̀ o olórí burúkú Ìyábọ̀ Òjó òbò ń bòbò sùn ẹ fi bàbá Ìjẹ̀ṣà sílẹ̀ o princess olórí burúkú Dáramọ́lá ẹ jáwọ́ lára bàbá Ìjẹ̀ṣà ẹ fi bàbá Ìjẹ̀ṣà sílẹ̀ o ọ̀gá ọlọ́pàá ìpínlẹ̀ Èkó. ọ̀gá ọlọ́pàá ìpínlẹ̀ Èkó. jẹ́ kí wọ́n gba bẹ́ẹ̀lì bàbá Ìjẹ̀ṣà ẹ fi bàbá Ìjẹ̀ṣà sílẹ̀ o Bọ́lá Tinubu ẹ fi bàbá Ìjẹ̀ṣà lẹ̀ àti gbọ́. Kúnlé dépò jẹ́ akéwì mo wish pé kó lọ jókòó kí wọn náà gbọ́ bó ṣe sọ̀rọ̀ mẹ́ẹ̀. ó wá wò pé àgbà ọjẹ́ kéwìkéwì ni ẹ́ kò yẹ kó máa sọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn tí wọ́n bá ní good information ó yẹ kó fún àwọn ọlọ́pàá lórí bàbá Ìjẹ̀ṣà á lè tètè help wọn jù pé kó bọ́ sórí mídíà kó ṣe fídíò kó bẹ̀rẹ̀ sí fi insult ọlọ́pàá Lagos State kó bẹ̀rẹ̀ sí fi insult governor of Lagos State àwọn nǹkan yẹn máa affect èèyàn tó bá yá lọ́jọ́ ọ̀la kì í ṣe pé èèyàn mọ̀rọ̀ sọ àfi pé ó já akéwì mo tún sọ lẹ́ẹ̀kan Kúnlé Ológun Dúdú kò tún gbọ́ ṣòròbó governor of Lagos State kò ní iṣẹ́ tó máa ṣe ni ṣòròbó ọ̀gá ọlọ́pàá Akeem Odumosun in Lagos State kò ní case tó pọ̀ wájú wọn tó jẹ́ pé ọ̀rọ̀ bàbá Ìjẹ̀ṣà ni wọ́n máa jókòó tì wọ́n dẹ̀ wá bọ́ sórí mídíà ọ̀bẹ̀ sí ń sọ̀tù wọn ó lè ní kan Kúnlé Ológun Dúdú kódà nǹkan tẹ́mi kan fẹ́ gbà lọ́wọ́ ẹ̀ tí mo tọrọ lọ́wọ́ ẹ̀ ni ẹ leave governor of Lagos State alone please n tó wà níwájú wa lẹ́kọ̀ọ́ tá à ń face pẹ̀lú àwọn ọlọ́pàá ní Èkó ní àwọn ọmọ ẹ̀yìn gan tó wá láti ìlú ìwọ Kúnlé Ológun Dúdú ní àwọn ọmọ Ifẹ̀ Oǹdó Iléṣà kan tó wá ń da Lagos State rú ní àwọn ọmọ yín ní ìlú tí wọ́n gangan wà tó wá ń da Èkó rú fún wa níbí báyìí ṣé òní ṣiṣẹ́ ọ̀rọ̀ bàbá Ìjẹ̀ṣà lọ́lọ́pàá máa jókòó tì ó mọ bó ṣe ń rọ̀b ó mọ bó ṣe ń ṣàwọn èèyàn léṣe àwọn ọlọ́kadà mọ́là àwọn yẹn sùn tá a mọ ibi tí wọ́n ti wá tí wọ́n wọ̀ kadà tí wọ́n ń lásídẹ̀ǹt tí wọ́n ń gé àwọn èèyàn lẹ́sẹ̀ tí wọ́n ń ṣàwọn èèyàn léṣe. wọ́n á bọ́ sórí studio bẹ̀rẹ̀ sí gómìnà Sanwó-Olú olè ọ̀gá ọlọ́pàá kan fi kíní kan ìwọ ò ṣe wá láti bẹ̀ kó wá bèèlẹ̀ wá láti ìlú ẹ̀ ìwọ Kúnlé Ológun Dúdú kó wá bèèlẹ̀ níbí báyìí. ẹ jẹ́ káwọn ọlọ́pàá máa ṣiṣẹ́ wọn tá a bá ń sọ̀rọ̀ tí ọlọ́pàá bá ṣẹ̀ à sọ̀rọ̀ lórí nǹkan tí wọ́n ṣe táràlú bá ṣẹ̀ à sọ̀rọ̀ lórí nǹkan tí wọ́n ṣe but eléyìí tó sọ yìí o get it wrong please don't mention Lagos State governor on about Baba Ìjẹ̀ṣà again àti ọlọ́pàá Èkó please tẹ́ bá fẹ́ bá wọn sọ̀rọ̀ kọ́pì bàbá ẹ̀yin náà ẹ wá ẹ lọ sí police station ẹ wá béèrè nǹkan tó ṣẹlẹ̀ ẹ má máa gbọ́ mo gbọ́ wọ́n sọ pé òun ló ń fa wàhálà yìí Kúnlé Ológun Dúdú òun ló ó dẹ̀ máa fa step back fún ọ náà kò sẹ́ni tó mọ̀rọ̀ sọ títí tí ò bá fi òye àti làákàyè sọ ó lè ṣubú ọ̀rọ̀ tá à ń sọ yìí ó dangerous ó dẹ̀ léwu ó dangerous ó léwu ẹ jẹ́ ká máa respect àwọn leaders Nàìjíríà tó bá ṣe ẹ jẹ́ ká bá wọn wí please don't compare Lagos State governor with Baba Ìjẹ̀ṣà again insult ni ẹ now please màá support ẹ fún nǹkan tí o sọ ń pa àwọn tó ń ṣe eré Yorùbá lórí gbogbo àwọn pípẹ́ yẹn kò sọ ọmọlúàbí lára wọn púpọ̀ bọ̀kí tó continue ń fẹ́ kankan ẹ̀yin ará London mo ti sọ pé tẹ́ bá fẹ́ ṣe party tẹ́ fẹ́ good food tẹ́ fẹ́ ṣe get together party tí kí ẹ jẹun sọ́kàn yín kọ́kàn yín balẹ̀ ẹ pè Julie Varieties ẹ bá ti pè Varieties Ronke and Julie wọ́n á ṣe oúnjẹ wọn dá gan wọ́n á ṣe good mo mọ̀ pé lockdown wà ó fa
slow down fún business ní Britain kì í ṣe àwọn varieties nìkan gbogbo restaurant everybody àwọn èèyàn ríṣẹ́ ṣe gbogbo ẹ̀ kò gbára wọn nílùú òyìnbó rárá ìjọba yẹn lè ń fi sùúrù wọn fi ń tò ẹ pé varieties caterer ó fẹ́ ṣe birthday fọ́mọ ẹni ẹ fẹ́ ṣe get together ó fẹ́ ṣòkú ìyá ó fẹ́ ṣòkú anything excuse me ẹ pé varieties caterer wọ́n á ṣe oúnjẹ tó dáa fún yín ẹ pé Julie sórí 0794 976 1784 0794 976 1784 Ronke Mama 0737 789 2215 Ronke Varieties ne 0737 789 2215 Varieties caterer oúnjẹ wọn dá gan o gbé nǹkan kan wá o lè mú nǹkan kan lọ gbogbo luxury car tó ń gùn lẹ́nu ilé ńlá tí gbogbo ilé ẹ̀ ń ṣe yìnrìn nànà ó yá lò ní fúngbà díẹ̀ ni ìyẹn làwọn bàbá ṣe sọ pé òun tẹ́yẹ bá jẹ òun lẹ́yẹ máa gbé fò tó o bá ráyè mú mọ wàhálà tẹ́ ń ṣe nílùú òyìnbó yẹn kò fẹ́ dish oúnjẹ sílé oúnjẹ yẹn wọ́n ẹ̀yin náà mọ̀ pé oúnjẹ tó dùn ẹ̀yin náà lẹ́ni owó ló pa ọbẹ̀ tó dùn bọ̀tẹ́ bá wọn sọ̀rọ̀ wọ́n á cost yẹn down díẹ̀ torí ẹ fẹ́ oúnjẹ tó dáa Julie lẹ́ẹ̀kan sí 0794 976 1784 Ronke 0737 789 2215 Varieties caterer ni ẹ àwọn náà oúnjẹ wọn ó wà mi ṣe ń sọ lọ ẹ̀gbọ́n mi Kúnlé Olókun Dúdú mi ò gbọ́ Yorùbá dáadáa o respect mo fi ń sọ̀rọ̀ mo ò yájú o mo tún ń tọ́ láti sọ àwọn eléré yẹn ẹ̀yin náà wò gba tí àwọn bàbá dé lọ Kúnlé Olókun Dúdú tó bá rántí nígbà tí bàbá dé lọ kú o mọye ìyàwó tó jáde tọ́lá àwọn bímọ fún bàbá yẹn Kúnlé Olókun Dúdú mo fẹ́ kó o mọ ní o ìyẹn sọ fún wa pé sórí gbogbo àwọn tọ́lá àwọn ṣe iṣẹ́ tíátà yìí èèyàn burúkú ló pọ̀ jù nínú wọn èèyàn burúkú látòrí àwọn bàbá wọn ó rí bọ́ ṣe bà gbogbo market wọn náà jẹ́ níbi ojú kòkòrò àìnítẹ́lọ́rùn òun ni àwọn lọ fi ń parade wọn ò parọ́ wọn ń ṣèyàn gidi fíìmù tó rán wà níwájú kámẹ́rà lẹ́sẹ̀ ń fi pé èèyàn ni wọ́n most of them wọn ò bí wọn dáadáa gbogbo ẹnu ni mo fi sọ wọn wá nílé tó dáa tó bá pàdé wọn níta wàá rí pé ìwà wọn ò dáa wọn ò ṣe súnmọ́ tó bá pàdé most of them àwọn tó ń pera wọn ní celebrities àbí kí ló ń pera wọn olóòórùn ló pọ̀ jù nínú wọn so kí la wá ń sọ so ṣáwọn yẹn la fẹ́ máa kó pọ̀ mọ́ gómìnà Lagos State it's not possible it's not good ìyẹn ni mo ṣe ń tọrọ lọ́wọ́ ẹ̀gbọ́n mi Kúnlé Olókun Dúdú pé please don't go there ẹ má fi gómìnà Sanwó-Olú ẹ má fi tàyín is Lagos State governor ipò ẹ̀ dẹ̀ ju ipò bàbá Ìbàdàn lọ ó kàwé ju bàbá Ìbàdàn lọ 1,000,000 times ó dẹ̀ wà good looking ju bàbá Ìbàdàn lọ so why tó ń compare Lagos State government pẹ̀lú bàbá Ìjẹ̀ṣà ẹ bá fẹ́ kọ́ bail bàbá Ìjẹ̀ṣà ẹ̀sẹ̀ tó kan gómìnà bẹ́ẹ̀